ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bàbá Mọ̀lánà Sheikh Adam àlékún kí àlékún gẹ̀ kọ́lọ́n kó máa bá ṣe fún wọn. Àwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe bàbá Mọ̀lánà Sheikh Adam kalẹ̀ kọ́lọ́n kó bá wa kẹ́ wọn. Àti àwọn akéwòrè tí wọ́n ti lọ gbogbo wọn lápapọ̀ ìyọ́nú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọ́lọ́n kó máa bá wa fi lé wọn bá. Bàbá Mọ̀lánà Mudiru Markaz gbogbo ayé ni wọ́n fẹ́ gbóhùn sálámà yín akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àwọn ayé gẹ́lá wọn yàn dá fún ọmọ àwọn al-mustaqimu billah káwọn náà sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ibi ẹ̀kọ́ tí bàbá àgbà lágége tí wọ́n ń kọ́ wa ní gbogbo ìgbà lórí Mudiru Markaz hadiruhu wa mustaqbaluhu ibẹ̀ náà ni a ṣe wà. Bàbá ti kọ́ wa ní ẹ̀kọ́ débi ọ̀rọ̀ al-markaz wal-rabita ní rabitatul ulama al-a'imma wal-ulama fi biladi Yorùbá. Bàbá tí wọ́n ṣàlàyé fún wa orí taqyim nípa conference tó lọ ibi orí kùsùrí tá dé níbi àwọn hussad ibẹ̀ ni a wà. Àwa débi pé àwọn munasabat tó ń ṣẹlẹ̀ lójú ayé Mọ̀lánà Sheikh Adam ní rọ́bítọ̀ sáà mọ́ markaz máa ń kópa ń bẹ̀ ẹ̀ ti jẹ́ ká mọ̀ nínú àwọn munasabat kọ́lọ̀ kó járí pé sá oyè mélòó ni rábítà jẹ lójú ayé Mọ̀lánà Sheikh Adam a fẹ́ mú àwọn oyè tó jóye rábítà gẹ́gẹ́ kọ́lọ̀ kó járí pé sá. Oyè rábítà auzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Oyè tí rábítà jẹ oyè méjì náà ni. Ní ojú ayé Mọ̀lánà Sheikh Adam. Bẹ́ẹ̀ ni oyè méjì ni. Wọ́n jẹ bàbá àdínì tó jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá. Tó jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá fún rábítà. Ó rà ìgbà tí wọ́n jẹ́ Abíọ́lá ni wọ́n fi jẹ́. Wọn àwé láwà ní lójú gbogbo kíní bẹ́ẹ̀ ni bàbá ti yọ láwà ní wọn tán wé ilé Abíọ́lá lórí báyìí. Láwà tí bàbá wé lọ. Wọ́n sọ kọrùn gẹ́gẹ́ bí stayla san. So wọ́n wá yọ lọ́rùn báyìí náà fi wé Abíọ́lá láwà ní. Bàbá àdínì ilẹ̀ Yorùbá. Bàbá àdínì ilẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ ni. Ìgbà tó yá torí Abíọ́lá yìí zakai ó káàkiri. Ó káàkiri. Ẹlẹ́ẹ̀kejì bàbá Khamis Big Mercy Túndé Big Mercy lóṣogbo òun náà wọ́n fi jẹ aṣíwájú àdínì. Aṣíwájú àdínì Yorùbá land. Mọ̀lánà Sheikh Adam náà ni wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn sì náà wé láwà níyẹn náà fi lé lórí. Oyè méjì tí wọ́n jẹ nìyẹn. Tó jẹ́ oyè rọ̀símíyà nínú rábítà. Nínú rábítà. Tí ó dẹ̀ ṣe wípé tó jà papọ̀ ẹnu àwọn apá. Gbogbo wọn jókòó ń bẹ gbogbo àwọn rábítà jókòó. Ẹlẹ́ẹ̀kẹta mo sọ lánàá nígbà tí mo sọ̀rọ̀ mo ní ààrẹ mùsùlùmí kò sínú oyè rábítà. A lè fẹ́ eléyìí kìí ṣe pé bóyá èèyàn fi bínú ẹnìkan but history èèyàn gbọ́dọ̀ put it right. Èèyàn gbọ́dọ̀ put it right. Àríṣekọ́lá nígbà tí wọ́n fi jẹ ààrẹ kìí ṣe rábítà ló fi jẹ. Kò ń ṣe pé àwọn bàbá náà rábítà náà fi jẹ ààrẹ. Rárá. Ìbàdàn ló fi jẹ ààrẹ mùsùlùmí. Fún ilẹ̀ Ìbàdàn. Fún ilẹ̀ Ìbàdàn. So bàbá ò sì mọlé ilé Àríṣekọ́lá rí wọn ò débẹ̀ rí tán fi kú. Dẹ́mi pé yóò gbé portfolio owó kan fún bàbá yóò gbé kan fún àwọn akéwì. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Allahu Akbar. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá wọn wálé rẹ̀ polio. Bàbá ò mọlé ẹ̀. Allahu Akbar. Mọ̀lánà Sheikh Adam. Bẹ́ẹ̀ ni wọn ò délé ẹ̀ rí tí bàbá fi jáde láyé. Allahu Akbar. Òun náà kìí sì yọ zàká. Ọ̀nà méjì tí bàbá máa fi rí owó náà nìkan yọ zàká. Bàbá ó sì tún ha ni. Níjọ́ tí bàbá pẹ̀lú Àríṣekọ́lá pàdé mi rò pé àwọn tó ń sọ̀rọ̀ abẹ́ni tó ń sọ̀rọ̀ ó ti máa rìn máa Àríṣekọ́lá. Òun náà tiẹ̀ tí jẹ́ kankan. Ó kéré ń gbà náà púpọ̀. Ó kéré ń gbà náà púpọ̀. Màá dẹ̀ sọ dí. Bàbá lọ ṣe Alhaji Masha ti Ansarudeen òun ni president Ansarudeen
wọ́n pe bàbá fún program kan ní City Hall lẹ́kọ̀ọ́. Bàbá wa lọ, àwọn èèyàn ti jókòó, wọ́n fi àwọn èèyàn sórí ìjókòó, bàbá náà dẹ̀ dórí kíní, bàbá náà jókòó, wọ́n wá fi ààrẹ Àríṣekọ́lá yìí childish stature ló ní níjọ́ náà. Ó sì wé láwàní yẹn tóbi, ojú ẹ̀ ń yọ fèrèfèrè bẹ̀ báyìí ni, torí láwàní yẹn tóbi ju orí ẹ̀ lọ. So ó jókòó, ìgbà tí wọ́n á introduce àwọn èèyàn, wọ́n á introduce ẹ pé ààrẹ mùsùlùmí, bàbá yà lórí ìjókòó, bàbá ní ààrẹ mùsùlùmí, ṣáwáyé náà wà nù ẹni tó jẹ ààrẹ lé lórí. Bàbá ní ààrẹ mùsùlùmí ní túmọ̀ wípé rábítà ò mọ̀ sí ààrẹ. bẹ́ẹ̀ ni akramakumullah. ìgbà tí bàbá sọ bẹ́ẹ̀, bàbá ní abẹ́ ìmọ̀ tó máa rẹ ni. Bàbá bá tẹnu bọ̀ tán, ààrẹ látòsà báyìí ni, ààrẹ kìíní kan, ààrẹ ọ̀nà kakanfò, ààrẹ, bàbá sọ gbogbo ẹ̀. Ó fẹ́ já sí pé mòdù tí wọ́n padà fún bàbá, ibi tí mòdù padà bọ́ sí nìyẹn. So ìjọ náà, bẹ́ẹ̀ ni ìjọ náà ni wọ́n sọ̀rọ̀ Awólọ́wọ̀, ẹ sọ f'Awólọ́wọ̀ kó kírun, tó dá kírun ni ò jádùá ó gbà, bó bá lè kírun àjàrẹ fún wa. Bí yẹn ṣe lọ nìyẹn, àkọ́kọ́ ibi tí wọ́n kọ́ ti mọ́ra yẹn. So ìyẹn kọ́kọ́ nalifá wípé ó sì ti jẹ ààrẹ kan tó mọ́ra yìí. ọ̀rọ̀ tẹ́sọ iná ló jẹ́ ká mọ̀ pé tó bá yẹ pàwọn ni wọ́n fi jẹ ààrẹ wọn, àmọ́ sí gbogbo àwọn bàbá rábítọ̀ ni wọ́n tún ní máa bèèrè wípé tó jẹ ààrẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni níbẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹni tó sọ pé wọ́n ń fi Ghana must go di owó, wọ́n gbé ti bàbá fún wọn báyìí, wọ́n gbé táwọn ọmọ tí ó náà fún wọn. Oye bàbá kọ́, kó lè mọ̀ pé bàbá kọ́, kò yìí tí jẹ́ nǹkan kan gbà náà, tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, òun gan ò tí jẹ́ nǹkan kan, kò tí máa tẹ̀lé Àríṣekọ́lá yìí. Nígbà tó di pé ó fẹ́ kí wọ́n gbà wọn wọlé, tó wá ń sáré sọ́tún, ó rí bàbá bẹ́ẹ̀ wípé òun ò lè ṣe kíní kó mọ́, ó wá gbé mọ́tò wá. Ìyẹn Àríṣekọ́lá bẹ́ẹ̀ ni ó ti dèrò ọ̀run nísìnyí tí n bá parọ́ mọ́. Ọlọ́run kẹ́ gbogbo ọkọ̀. Wọ́n wá gbé mọ́tò wá, ṣẹ́dẹ̀ mọ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ò kí ń fi ẹ̀ńtáìsì bàbá. Wa ma atani Allahu khairun mimma atakum bal antum bi hadiyatikum tafrahun. So bàbá mọ́tò èwo ló ń dáadáa, Àríṣekọ́lá náà ni ẹgbẹ́ mọ́tò padà, bàbá ò gbà, ó dá dúró bẹ́ẹ̀. Kí Ọlọ́run kó jẹ́ àríyìn pẹ́sà. Bó ṣe wá di kíní, bàbá ti kú ó tó di pé Àríṣekọ́lá wá di ààrẹ, Àríṣekọ́lá wá di oyè, ààrẹ yẹn wá di oyè rábítà. Tó jẹ́ pé aslan kò sí nínú àwọn oyè tó wà ní rábítà. Bẹ́ẹ̀ni, nígbà tí Aláàjì bí ó bá kú bọ́ síbi secretaryship, ìgbà yẹn ni Àríṣekọ́lá di ààrẹ yẹn di oyè rábítà. Ìyẹn ó yanjú níbẹ̀ níbi àwọn oyè rábítà. A mọ̀ nípa rábítà ó ní àwọn executive. Ǹjẹ́ rábítà ní treasurer sà? Kò sí, ó wà láyé Aláàjì bí ó bá kú, kò ń ṣoyè. Aláàjì bí ó bá kú ní owó tán bá ṣe kíní ọ̀hún ní òkòjọ, yóò sì kó lé ìmáàmù láró, yóò kó lé lọ́wọ́. So ìmáàmù láró yẹn ló dà gẹ́gẹ́ bí treasurer, kò kí ń bá wọn lóde, wọ́n wá jásí pé òun náà wá máa kó fún. Kò sí treasurer, ṣùgbọ́n treasurer ta nísìn àyàn ní rábítà àyàn. Mẹ́rin máa pèrè ní treasurer nísìn oorun rẹ̀ mọ́bẹ̀. Bára parapata. Ó fẹ́ ẹrun rẹ̀ mọ́bẹ̀. Ń wà láàrin pé ó fẹ́ ẹrun rẹ̀ mọ́bẹ̀. Bẹ́ẹ̀ni.
kọ́nà kọjá rí pẹ́sà ẹ sọ̀rọ̀ àwọn bàbá yìí fún wa lánàá wípé ìgbà fún wà lára wọn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́mọ́ wá ǹjẹ́ àwọn márkàzì táwọn márkàzì bá lọ bìkan bóyá pé mítìnì àbí wọn kò dé só ti ṣẹlẹ̀ rí lójú ayé Sheikh Adam kan ní ọmọ márkàzì kó ìgbà dí àbí wọn kó bàǹtẹ́ ọ̀fẹ́ wá fi da ṣé wọn bàbá fi yẹn kọ́ wọn ni ìlò ara khalis sójẹ́ tó ń pé ẹni tó sọ bẹ́ẹ̀ nísìnyí ìbanilókọjẹ́ parabata kò fẹ́ gbórúkọ Sheikh Adam márkàzì ẹ̀dẹ̀ máa ń rún nínú yín fún ẹnìkún bí kó má gbọ́rọ̀ márkàzì máa ní. wa man li bi ikhfa'i shamsi daw'uha mutakamilu. bí ẹni tó fẹ́ fi atẹ́gùn pa iná òrùn ní tó wọ́n ṣe báyìí sánmà kí ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá pẹ́. ibi ọ̀rọ̀ wọn ọ̀sádì a gbọ́dọ̀ jókòó mbẹ̀ torí tẹ̀kíìmù yìí tẹ̀kíìmù ti rọ́bítà 60% tẹ̀kíìmù jùmùhúr àwọn fílẹ̀ pé conference tó kọjá yóò apas àwọn ọ̀sádì kí ni ihun tán fẹ́ jẹgan tí yìí ó fi sí wọn lẹ́nu. akramakumullah ìyẹn la yakhlu al-insan min husadin aw min hasidin. ọlọ́run bá gan sọ fún Nabi sallallahu alaihi wasallam qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri an-nafathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. Ànábì lọ́lọ́run sọ tó fi hàn yí pé kò sí ẹni tí tó lè bọ́ lọ́wọ́ ẹlẹ́gàn. kódà bó bá hawala al-uzlata fi rasil jabal wọ́n wà débẹ̀ náà ni kò lè bọ́ lọ́wọ́ hasid. èèyàn bẹ́ẹ̀ yóò wá mú ìrántí àfọ olórin kan tó ní aya hasidan li ala ni'mati atadiri ala man asad ala adab asata ala allahi fi sunaihi لأنك لم ترض لي غضب ما وهب باندي وسط عليك طريق الطلب يا حاسدا لي على نعمتي أتدري على من أساءت الأدب أساءت على الله في صنعه لأنك لو ترض لي فواب فكان جزاؤك أنسانني وصد عليك طريق الطلب àyà hasidan li bá ń pè wọ́n tó ń ṣe kéta mi lórí ìdẹ̀ra tọ́lọ́ ṣe fún mi. Atadri man asata al-adab. Ǹjẹ́ o tiẹ̀ mọ ẹni tó ń hùwà àgọ̀ sí? Asata Allah ibi sunnihi. Ọlọ́run gan ló ń hù sí níbi iṣẹ́ tó ṣe. Iṣẹ́ tọ́lọ́run ṣe ló ń hùwà àgọ̀ sí yẹn. Li'annaka lam tarda li fawab. Tòró ò tiẹ̀ yọnu sí nǹkan tọ́lọ́run pín fún mi. Wa kana jaza'uka an khassani. Wa kana jaza'uka an khassani. Ẹ̀san tọ́lọ́run ó sọ fún ẹni pé kó tó wá ṣe kó ṣàmì léṣà. Gbogbo nǹkan tí wọ́n wá yẹn ojú ọ̀nà ẹ̀kọ́ lọ́n di fún ẹ. Ọlọ́run ló ń bá dùsíárì. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló ń bá dùsíárì. Níbi. Kí wọ́n kan máa sọ pé ṣé wọ́n fẹ́ sọ mí dọ́lọ́run ni? Ta ló sọ mí dọ́lọ́run? Ta lẹni tó sọ mí dọ́lọ́run nínú àwọn èèyàn? Ọ̀nà wo náà fi gbà sọ mí dọ́lọ́run? Tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ mí dọ́lọ́run wọ́n pọ́n mi lé. Ìwọ gan ti sọ mí dọ́lọ́run. Torí gbogbo ìgbà tó bá rí mi mọ̀láyà mọ̀láyà mọ̀láyà. Kí ni ìtumọ̀ mọ̀láyà? Nìfàkù ló wà lábẹ́. Àbí táwóríyà ni torí mọ̀láyà lóòótọ́ ẹrú mi. Ẹrú. Kò mú àlìmánà kọ̀ríbù àti bàyèdì ni. Àwọn ò ní gba bàyèdì yẹn lọ́wọ́ rẹ̀. Kọ̀ríbù ni. So. Bàbá ọ̀rọ̀ yìí yóò yanjú àwọn kankan tó pọ̀. Eléyìí tí wọ́n ti wá gbà láyè níbi ọ̀dọ̀ àwọn ọ̀sáàdì ó yẹ lú táwọn kan tí wọ́n jẹ́ ń bẹ̀ ni wọ́n gbé wọnú rọ́bítọ̀ ó wá wọnú ẹ̀ sáwọn ẹlòmíì náà máa joyè nínú ìlú wọn náà ká gbé wọnú rọ́bítọ̀ lẹ́yìn. Máa clear ẹ̀.
rábítà ti ń joyè tó pọ̀ lẹ́yìn bàbá. àwọn oyè yìí wọn èé bẹ́ nìkan sọ. a kàn máa gbọ́ pé wọ́n ti joyè báyìí o. oyè tán jẹ́ yẹn àmọ̀dí ibo náà ti jẹ́, àmọ́ báwo ni wọ́n ṣe jẹ́. wọ́n kàn gbé jáde. wọ́n kàn gbé jáde wá ni. wọ́n bá gbé dé rábítà àbí kán tiẹ̀ má mú mi wá rábítà, àá kàn máa gbọ́ náà ni ó parí nìyẹn. lẹ́yìn bàbá. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́yìn fáwọn ènìyàn jẹ́. èmi báwo. mo gbọ́dọ̀ béèrè. kò sẹ́ni tó ń fi jẹ ní tán bá mú Ọ̀yọ́ state ó yàtọ̀ sí Ọ̀yọ́ o. Ọ̀yọ́ town ó yàtọ̀ sí Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan dání, ó kó ọ̀pọ̀lọpọ̀ ìlú dání. inú wọn lòkè Ògùn, inú wọn ní Ìbàràpá, Èrúwà, gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀, Ìṣẹ́yìn, Ṣakí, gbogbo yẹn mo sọ, náà mo pè ní òkè Ògùn. so àwọn ìlú wọ̀nyí oyè mélòó, ìlú ńláńlá ni wọ́n dẹ̀ wà nù rábítà. oyè mélòó la jẹ. tó yẹ sí pé nínú Ọ̀yọ́ ń bẹ náà. yes. oyè mélòó náà jẹ. wọn àjòyè intel bí gbogbo àwọn ará Ìbàràpá, ará Èrúwà, ará Ṣakí, òkè Ògùn, gbogbo òkè Ògùn. wọ́n kàn dàrú mọ́ ẹ lójú ní pé Ọ̀yọ́ state kíní kan Ọ̀yọ́. ẹni tí ó mọ̀ yẹn àwọn máa ń pẹ́ àṣebọ́n ti lọ́yọ̀ọ́ ni Ọ̀yọ́ pọ̀ náà lóòótọ́. but ǹjẹ́ àwọn tó ń pè lọ́yọ̀ọ́ yìí ǹjẹ́ ó kárí Ọ̀yọ́. nínú Ọ̀yọ́ wọn gángan. nínú Ọ̀yọ́ gangan Ọ̀yọ́ state ṣélu kan ṣo péré ló wà ń bẹ̀ lọ́yọ́ state. so ìyẹn ó jẹ́ ẹni. ok kò ṣèkínní Ọ̀yọ́ state yẹn ṣọ́yọ́ state náà ni Ìbàdàn ni yóò máa jẹ gbogbo oyè. pé Ìbàdàn ló jẹ, tí Ìbàdàn bá tẹ̀ ti jẹ khalas gbogbo rábítà ló jẹ yẹn. so àwọn nǹkan kan wà tipẹ́tipẹ́ lórí mo ti wà ń rábítà yìí ó ti lé lọ́gbọ̀n ọdún látìgbà tí bàbá ti papòdà ni mo ti wà ń rábítà. ẹ̀rẹ̀ ti wà active. ṣé màá wà níbi kan màá gbẹ̀wù dání kan jẹ́ dọ́màtì. bẹ́ẹ̀ ni kódà ìgbà tí bàbá papòdà a wòye pé oyè nǹkan tí bàbá jẹ́ rábítà yẹn ọmọ Markaz ló yẹ kó jẹ́. ìdí nìyẹn tó fi dọ́dọ̀ Aláàjì bí ó bá kú. kọ́lọ́n kó kẹ́ gbogbo wọn. Aláàjì bí ó bá kú nìyí àmọ́ akitiyan wọn a sì mọ̀ pé wọ́n Ọlọ́run bá ṣírí wọn. wọ́n wá Markaz bí wọ́n wá bá wa pé ó wọ́n àwọn káwọn jẹ sẹ́kítírì ṣàyọ̀ǹda fáwọn. wọ́n ṣe wà ń pò tọ́ nìsín ṣàyọ̀ǹda fáwọn. gẹ́gẹ́ bí ẹni pé ipò yẹn bàbá ló dì í mú. àwọn Aláàjì Yakub tí wọ́n jẹ́ bàbá kékeré fún wa ni wọ́n wá àtèmi náà wá Aláàjì bí ó bá kú wá bá a dẹ̀ sọ fún wọn pé a jùúlẹ̀ fún wọn. àtìgbà yẹn tí n bá dé rábítà àwọn Aláàjì bí ó bá kú náà ń fi mí jókòó síbi tí n máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀. títí di sìn kò ń ṣe pé ẹjọ́ yẹ kankan rárá. wọ́n sì mọ̀ wọ́n sì ń wò yìí. tani ẹ. nígbà àwọn tí wọ́n ń pariwo káàkiri pé Mudiru ní da rábítà ẹjọ́ yẹ kankan bẹ̀. mi ò jóye ń bẹ̀ o. dàbẹ̀rù bíi báwo. kí ni mo ṣe tí mo fẹ́ fi dàbẹ̀rù. ẹ̀yin lẹ ń pàṣẹ ẹ̀ ń ṣe gbogbo nǹkan.
tí n bá ń pàṣẹ ṣé dídàrú nìyẹn káàtì ẹ̀rí pé mò ń pàṣẹ bó ṣe lè dá ni mò ń ṣe bó ṣe lè dá yẹn ni mò ń ṣe àpèjúwe pé kí ló tún ṣe rí nígbésí ayé ẹ̀ tá a fẹ́ fi sọ pé bẹ́ẹ̀ ni wá wo Markaz bí. alhamdulillah. So kódà bàbá ìmáàmù Ìbàdàn àná bàbá ìmáàmù Ṣuara o bàbá yẹn èyí tí ó kọ́kọ́ yé wọn ni pé ìyá mi Ìbàdàn ni gbogbo ìlú ni mí o ìyá mi Ìbàdàn ni ó sì nídìí bàbá mi Ìlọrin ni Ọ̀yọ́ tún ni ó gbọ́ ra mọ bí ta ti wá sí Ìlọrin à ń rántí ẹ̀ ó sì wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ wa ilé ìyá Ìbàdàn ní Ọ̀yọ́ ibẹ̀ ni ilé wa ní lọ́yọ̀ so ìyá mi Ìbàdàn ni o kìí ṣe so bàbá ìmáàmù Ṣuara yìí wọ́n mọ fámílì màmá mi dáadáa kódà wọ́n Ìbàdàn tán tún jẹ́ yẹn wọ́n máa ń rán mi sí ìyá tán máa jìjọ ń ṣe àjọṣe láàrin wọn ní tẹlẹbí Abẹ́òkúta sì tún ní ìyá mi again bàbá ìyá mi ní Ìbàdàn ìyá mi l'Abẹ́òkúta ìyá bàbá mi nù so àwọn bí Ságége so bó ṣe rí nìyẹn. ṣé àwọn ìtìfàkìyàtì kan wà láàrin àwọn bàbá yẹn pé mọ́tàlá nísìn oyè mufti oyè rabita ni ṣé wọ́n máa ń zónú ẹni àbí ẹ̀yin náà ti sáyìn ìwé kan tí wọ́n sọ pé Ìbàdàn lọ́kàn kò sí wọ́n gbé ìwé kankan wá fún rárá wọ́n sì lẹ́yìn lẹ́sáyìn wallahu shahid wọ́n lẹ́yìn lẹ́sáyìn ẹ̀ báyìí kò ohun dà ìwé náà dà kan gbé wá bí tí mo sáyẹ̀nsì àwọn náà ni mo sọ pé ibi àwọn fòsáàdì ọ̀rọ̀ pọ̀ lórí wọn. Báwo ló ṣe kan Ìbàdàn ta ló sọ ipò kan Ìbàdàn gẹ́gẹ́ bí àwọn kéékèèké táwọn ọmọ tó ń lọ. ẹ máa gbọ́ ìbéèrè níṣẹ́ ta ló sọ ipò kan Ìbàdàn níbo láti jókòó ráǹdì ìgbé tó bá ti kúrò ń lu yìí o ìlú tó tún kàn rèé o tó bá kúrò ń lu yìí ẹni tó kọ́kọ́ jẹ mufti ní rábítà Ọ̀yọ́ ni ìmáàmù Aláwáyè Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn lẹ́yìn Ọ̀yọ́ yẹn ló kọjá sí Ìkírun ní Sheikh Hamzat Hussein Dohak ni wọ́n jẹ́ automatically Ọ̀yọ́ ti jẹ tán ó lọ Ọ̀ṣun but now Ọ̀ṣun ta ló bọ́ sí nígbà tí bàbá Hussein Dohak tí wọ́n kú ẹni tí bàbá Hussein Dohak yìí éèjì wọn lọ́dún yìí ni wọ́n bá pé 90. تغمده الله بواسع رحمته. àmín àmín. So ẹni tó wá ń sọ pé òun ti pé 80 òun ti pé 80 84 80 kìíní kan bí kálukú bá ṣe lóra ẹ̀ ní ó bá rẹ̀ èèyàn ń rí ọmọ 80 ọmọ 50 years míì ó ti darúgbó èèyàn ń rí ọmọ 40 years míì yóò ti gbó kódà yóò ti hunrun funfun èèyàn sì ń rọ́mọ 70 years míì kò ní hunrun funfun kò sí ní gbó
èèyàn rọ́mọ 75 years ní kò ní gbó kò ní hurun funfun èèyàn sì ń rọ́mọ 23 years 43 years kò ní gbó bọ̀ tí yóò ti hurun funfun mo ní lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo ní lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ so àsìkò tí hurun funfun irun funfun gan-an ni kò sí dúdú kankan lórí ẹ̀ ọjọ́ orí ẹ̀ kódà ń jọ́ náà àti ìwọ 40 tó ti ní irun funfun yìí òun náà wá débi pé ó máa ń mú cream funfun kò ní dá irun cream tó kíní irun yẹn máa wá shine nínú oòrùn ó gbọ́yá yìí so bó ṣe rí nìyẹn kẹ́nìkan máa ń sọ pé àgbà lòun ìyọ ọdún ẹ kúrò nígbà tí wọ́n dá rábítà ilẹ̀ ọmọ ọdún mélòó ló wà criticism nìyẹn ọmọ ọdún mélòó ló wà tó bá sọ yọ ọdún ẹ tó bá lò pé 20 ńgbà náà ẹni tó lóhun 80 ó ti wọ 20 years 20 years yẹn nígbà tó ti ń bọ̀ tó fi dé 20 years kí ló ń ṣe kí ló ti gbé ṣe so ìyẹn mo ṣe ń bọ̀ ta lè látún ni ọ̀rọ̀ bàbá wọ bàbá òun ló ṣe kinní fún ẹnìkan ó gbá bàbá yẹn ó gbá ẹnìyẹn létí ẹnìyẹn gbá bàbá létí bàbá wa ni ọwọ́ ẹ̀ máa súnkì ọwọ́ ẹ̀ bá ń súnkì ṣàpọ̀nlé nìyẹn ó ń yẹ̀yẹ́ bàbá tiẹ̀ náà nù. ọmọ ọdún mélòó wá ni bàbá ti wọ ọmí àdìó bàbá wà ní age of 17 years 1934 ọmí àdìó kò sì jìnnà sí lágùn so gbogbo ìlágùn ọmí àdìó yẹn àrẹsẹ̀ pani lọ Ìbàdàn torí Ìbàdàn ni bàbá ń gbé ńgbà yẹn so kó o lè mọ̀ kẹ́lòmíì náà mọ̀ bàbá tó bí bàbá mo sọ mo ní Ìbàdàn ni bàbá wọn gbé Sheikh Abdul-Baqi Ìbàdàn sì ni àáfàá ẹ̀sìn Ìbàdàn náà ń gbé bàbá wọn tí mo wá ń wí àwọn tó bá mọ ìtàn bàbá wọn tó mọ̀ wọ́n tó dẹ̀ mọ̀ tàn tí mo wí tán bá sì ṣẹ́kù láyé wọn a máa jẹ́rìí sí bàbá kan wà níbàdàn bẹ̀ bàdàdà ni bàbá yẹn wọ́n á ti kú a lọ sílé àfẹ́sìn ní Abẹ́bí níbàdàn lọ́dún kan bàbá yẹn wá wá sílé àwọn àfẹ́sìn lọ́dọ̀ àwọn khalifa ẹ̀sìn bàbá afá Musa Saleh so bàbá yẹn wá ní Ajá Ádámọ̀ wípé níbàdàn bí báyìí ni lójú àwọn báyìí ni bàbá Sheikh Abdul-Baqi tí ó máa jí wọn lálẹ́ yóò hàn tún lé wọn lórí ni yóò hàn tún lé wọn lórí báyìí kíní ìbẹ́pẹ igi ewé ẹ̀ báyìí ó ní hònú ni wọn bàbá ó máa fi mu hàn tú bẹ́ẹ̀ni hàn tú bí straw bẹ́ẹ̀ni kìí ṣe pé wọ́n máa gbé mu
ṣé wọ́n mọ̀ yẹn. ó ń túmọ̀ àfà àfà. ìyẹn bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì bàbá wọn tá tí mo wí. Sheikh Abdulbaqi. ó dijọ́ kan ọ̀rẹ́ wọn ó wá ó wá ní kí wọ́n òun náà àfáà ni ó ní kán gbé oúnjẹ kaná wọ́n máa gúnyán fún wa lé ní a sì jẹyán àmọ́ ká tó jẹyán yẹn mo fẹ́ kó dán ọmọ yìí wò pé mo fẹ́ kó dán Ádámù wò gbogbo fani tí bàbá yẹn wá mọ̀ ló wá ń bi Sheikh Adam. dídán ní educational skills. nígbà tó ṣe tán lọ́wọ́ ní ọmọ rẹ̀ yìí tayọ. bàbá wọn wá sọ pé mi ò kò tí ì débi tí mo fẹ́ kó dé. so ìyẹn ìkejì. ìkẹta ọ̀rẹ́ wọn yìí náà ni ó wá bàbá wọn wá gbé ìbọn wọn ti kì í dáadáa ìbọn ni ṣá òun ni kò sí machine gun nǹkan gbà yẹn bàbá ni ọ̀tá wọn bá kì í wọn bá gbé fún ọ̀rẹ́ wọn yẹn so wọn bá gbé fún Sheikh Adam. ó yá yìí sí ọ̀rẹ́ wọn ni àrárá ò lè pa mí má pa mí ṣé wọlé kan bá dà ẹni tó bọ́ bẹ́ẹ̀ àwọn ò lè bọ́ bẹ́ẹ̀ ni bàbá wọn wá bọ́ bẹ́ẹ̀ ó yá yìí ó yin bàbá rẹ̀ bọ̀ ní àrárá jẹ́ kó yìí ó yin kásá ọ̀tá yẹn ò bá wọn. so ìyẹn ó di mo mú wálé lẹ́ẹ̀kẹta mo dá dúró báyìí náà èwo ló mọ̀ àpáànù ilé ni wọn àpáàtàkùn ni wọn. tẹnìkan máa wí pé òun lòun ṣe tó ọwọ́ ẹnìkan ń súnkì. kọ́nà kò jáde pẹ́sà eléyìí tí a fi kán lẹ́sà ẹ̀yin náà lè sì lè dáhùn gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ sọ fún wa yìí ó káṣọ lórí irọ́ púpọ̀. akáṣọ lórí irọ́ làwa náà lè nílẹ̀. yín tó ṣẹlẹ̀ ìbéèrè tí wọ́n fẹ́ bèèrè kí ló dé táwọn èèyàn máa parọ́ mọ́ yín gan. ọ̀dà kí ló ṣe tí wọ́n ń parọ́ mọ́ nẹ́bí. wọ́n fìgbà kan wọ́n pè é pé ó pidán ni. wọ́n fìgbà kan pé wọ́n ní majnun ni wàmọ̀ sahibikum bí majnun. wọ́n fìgbà kan wọ́n pè é pé ṣáírù ni wama allamnahu shi'ra wama yanbaghi lahu in huwa illa dhikrun lil alamin. so kò sí nǹkan tí wọ́n yé pé ànábì èwo tó bá parọ́ kinní kan mọ́ mi kí n máa wá jà fatafata pé wọ́n parọ́ mọ́ mi o wọ́n ṣe tèmi ò bá ti rí bẹ́ẹ̀ irọ́ tó pa yẹn yóò yí bọ́ kúrò báyìí yóò dúró sọ́tọ̀ màá sì dúró sọ́tọ̀. so èmi ò yé du oyin mi àbí kan sọ wípé bákan ni. ọlọ́run ní gbọ́rọ̀ ẹnu yín ọba mọ̀lánà Sheikh Adam bismillah ọba mọ̀lánà Mudiru Markaz àlékún okun ara àti jẹ́rí ọ̀tá àkànàṣe látọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà laqad ja'akum min bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. bal malayin rukuna safa مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا